friends. Welcome to another edition of this wonderful program. We are here live in Ladipo Market, and I have someone with me today who's a wonderful person that has amazing things to share with us. Name Ladipo Kaino, Eba Gona Koto Akpatu, Eba Weba no. Onye Munaya Nota. Ehe Basaraya Bagujurumaya, Atom Kain, Nuko, Akko, Basaraya. Ọjà Ladipo lọ́jọ́ òní, ẹni tí mo wà pẹ̀lú ẹ̀. Ìròyìn tó ní fún wa ó ṣe mí kàyéfì mo ní pé kájọ rí kájọ gbọ́ ẹ jẹ́ ká máa lọ ní ṣísẹ̀ntẹ̀lé. Jama'a barkan ku da warhaka cikin kasuwa Ladipo muke kuma ina tare da wanda yake tarihin rayuwarsa ya dan bani mamaki sai na ce mu zo na yi mishi interview mu ji batunsa. Ku kasance tare da ni. Nous sommes maintenant dans le marché, c'est-à-dire Ladipo, et je crois que vous allez trouver la histoire d'aujourd'hui très très intéressante. Merci beaucoup. Vamos. Hello my brother, how are you? Fine, sir. So what's the name? Oluwole Ayọ̀rìndé, sir. Oluwole Ayọ̀rìndé. So you are Yoruba? Yes, sir. You are Yoruba inside Ladipo Market? Yes, sir. Selling inside Ladipo Market? Selling, sir. So, ẹ lè sọ Yoruba? Yes, sir. Ẹ lè sọ díẹ̀ díẹ̀ àbí ẹ lè sọ dáadáa? Mo sọ dáadáa, mo sọ Yorùbá dáadáa. Ṣé ẹ lè fi èdè Yorùbá pòwe? Mo lè fi pòwe. Ó yá fún alówe kan. Ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Confirm. So Yorùbá ni bàbá yín, Yorùbá ni ìyá yín? Bẹ́ẹ̀ni, sir. All right, now, kí ló sún yín dé Ladipo Market? Nǹkan tó sún mi débẹ̀ màá ní bóyá a life story ṣá. Okay. A life story ni. Okay. Student ni mi, mò ń lọ school tẹ́lẹ̀ ni. Okay. Bẹ̀tẹ̀ màmá ti gbìyànjú. Kò dẹ̀ sí ẹlòmíì tó fẹ́ help màmá. So ìgbà tó yá mo ṣáàyè pé àwa náà nídìí láti jáde láti lọ hustle. Okay. Ló mú mi di ẹni tó wà ní Ladipo. Ladipo. Kí ni ìrìn àjò yín ní Ladipo? Ìrìn àjò mi ní Ladipo ó ní ẹ̀gbọ́n kan tó wà ní ọ̀dọ̀ wa, ọmọ Igbo ni. A jọ ń gbé ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ṣé ní Mushin? A jọ ń gbé ní Mushin. So ibẹ̀ ó mú mi, ó ṣàmú mi bí ọmọ, ó mú mi bí friend. Tó bá fẹ́ lọ jẹun, ó máa pè mí, a jọ máa lọ jẹun. Kí lórúkọ ẹ̀gbọ́n yẹn? Ike lórúkọ ẹ̀. Ikechukwu. So ó ṣe àti ń títọ́ mi ṣe mo like business àwọn kí n jẹ́ kájọ máa lọ Ladipo ká lọ máa ṣe business. Mo ní mò ń lọ school now. Bẹ̀rẹ̀ ìgbà tí mo wá rí pé apá màmá ò ká mọ́. Mo wá lọ sọ́dọ̀ ẹ̀, mo wá stop. Mo bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé wá sọ́jà. Ikechukwu yẹn. Mo bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé wá sọ́jà. Àbẹ̀rẹ̀ sí ṣàgírímọ̀ ti pé okay ṣé mo fẹ́ kọ́ṣẹ́ yìí, mo ní mo fẹ́ kọ́. Òní òkè. Iṣẹ́ kí nìyẹn? Àwa tá ń ta rímù àti táyà. Rímù àti táyà bí irọ́ àwọn yìí. Bẹ́ẹ̀ni sà. So àti bẹ́ẹ̀ lọ, mo bẹ̀rẹ̀ sí ní kọ́. Ilé pé mo fi mọ̀. Ọdún mélòó ló lẹ́lò? Mo lò 10 years o. 10 years. Mo lò Ẹ ti wá mú ọ tinú àti táyà. Ọlọ́run ti ṣe yanu. Kẹ́ ẹ tó kọ́ iṣẹ́ ẹ ti rí àwọn Yorùbá bíi titi tó wá ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọmọ Igbo kẹ́yìn tó join náà. Mi ò rí rárá sà. Ẹ rí rárá? Mi ò rí rárá. Ìgbà tí wàá bọ́ sínú ẹ̀ iṣẹ́ tí wàá bá ọ̀pọ̀lọpọ̀ pàdé. Ìgbà tí mo bọ́ sínú ẹ̀ tí mo wà nínú ẹ̀ mo ṣe ń rí àwọn ọmọ Yorùbá mi tán ṣe táwọn náà ṣe ń fọ́ọ̀lì táwọn náà ṣe ń wá. Bẹ́ẹ̀ni sà. So ìwọ ni kí sọ asụsụ Igbo? Ana m asụ asụsụ Igbo sà. N'aka ọga gị ka ị mụrụ asụsụ Igbo? N'aka ọga m. Ka ị mụrụ asụsụ Igbo? Yes sir. Kịta ị nwere ike ịsụ ya obere ka ị na-agba mbọ? Ana m agba mbọ. Ị na-agba mbọ? Ana m agba mbọ. Okay. Ị nwere ike iwere asụsụ Igbo tụọ ilu? Mma try. Oya nye ya ofu. Ana anọ n'ofu ebe ekiri mmanwụ. Onye nọ n'ofu ebe ekiri mmanwụ ncha abaghị n'anya. Imi nere ya? Eziokwu. Yes sir. All right. Another question now. Ndị Igbo ha na-anabata gị ọfụma? Ayi, anabata m ọfụma. Ọfụma? Ọfụma. Ị like iri ndị Igbo? Ana m eri nri ndị Igbo. Dịka gịnị? Ana m eri ofe ọha, rikwa egusi, nsala, ofe na-eri ọka nkụ. Ofe ndị Igbo ọ dị mma? Ọ dị okay, very very okay. Very okay. Ọ na-atọ ụtọ? Ọ na-atọ ụtọ. But ọwụ dị ka nke anyị, oruhu nke anyị. Gbọdọ ọrụ nke anyị o. Iri nke dị oke, ịya afọ na ọ dị ọka nke anyị mma. N'ọnụ gị? Eziokwu. Irikwa nke ndị Igbo, ije na anụ Igbo, iri nke ndị Igbo, iri akpọkwa ma na na-esi ofe. Imi nre ya? Eziokwu, a na-atọ. Okay now, ndị Igbo ha na-ahụ gị dịka onye ala ka ha na-ahụ gị ka a na-afụ m dịka onye a na-enye m asị ụbara asị nwanne nwanne. Yes. Onwe aha bara gị? Onwe aha Igbo ị na-aza?
Afa Eze Abata. Eze Abata. Ana from Eze Abata. Eze Abata. You can go at Igbo Nambu. I go many places. Many places. Dika. Oka, that's Mbako. Okay. Gapa Enugu, Ga Anambra, Ebenato. Can you not give me back? Some of my friends may bury. Yeah, I'm working at my wedding. May wedding. Okay. Okay. So it's set to go na Igbo. About answer to Mananugo man Almaga. Oh, I haven't got a state. That's Mbako. Any one man ever. Hey, Meregini. Any manner. No. So landlord na Igbo ki. It's not possible, ladies and gentlemen. It's not possible. Igbo ki ngala. Ah, the one man. I am free. Free of charge. Free of charge. Wonderful, you know. Free of charge. But this is too much. Ladies and gentlemen. Us Nandi when you're ala. Nef. Or Gagi or somebody else. Oh, somebody else. Somebody else. Hey. On a Ladipo Konoba. Muniano Naladipo Mana Onia, Niapa Mana. Wow. On just full answer as Igbo. Wow. Not like him. Wow. I like him. Thank you. You can make a Kitala. That's kind of 50-50. All the possible. All the possible. I am here. Okay. In fact, your story is wonderful. Ladies and gentlemen, I'm amazed. What he said so far is that he speaks the Igbo language, learned it from his boss, and he learned it here, and he's now traveled to the east with his friends for burial, for weddings. Yes, you're married now? I'm married, sir. So who? To Yoruba. To Yoruba? Yes, sir. Okay, but your children, what names do they bear? Oh, again, I said Tochuku. Tochuku? Tochuku. Hey, I'm Tochuku. Praise. Praise. Yes, sir. Okay. Yes, sir. Okay, just a video. Yes, you have more. Amen. Chidim Makanavia. Amen. Amen. Ladies and gentlemen, it's a fantastic story of this young man. And what's amazing is that he said in the course of going to the east, he has been given a land by the father of his friend that he followed to the east. Because the man was that Yoruba man speaking my language and he didn't learn in the east, he learned it here. That's awesome. Ladies and gentlemen, what we're doing in this program is to tell us that we are one. We are one. So all this fighting, quarreling, blackmailing, it won't help us. This is now Eze Abata. Yes. But your Yoruba name is what? Oluwole Eze Abata. Yes, sir. Wow. We should give you outside name. We like it, sir. Okay, we'll give you Babangida. From today you are Babangida. Babangida, Eze Abata, Oluwole, one Nigeria. Thank you, sir. Thank you very much for watching.